Ẹ kú dédé àsìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílòkù tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa wọn àìkú àìsàn àti àdíbàjẹ́ olùfẹ́ wa, ìgbà tó pa wá mọ́ tó dá ẹ̀mí wa sí, tó jẹ́ ká tún rí ọjọ́ ajé mìíràn nínú oṣù keje. Ògo ni forúkọ mímọ́ yín, nítorí ọrọ̀ ìbùkún yanturu yóò wá wá ní orúkọ Jésù. A ò ní tòsí o, ṣùgbọ́n àwọn máa ń wín àwọn orílẹ̀-èdè ní owó, àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lénìí yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ní ọjọ́ ajé ọjọ́ 21 oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé Ọlọ́run kórìíra ìyàgàn. Ọlọ́run kórìíra ìyàgàn. Mú àkọ́sórí wa nínú ìwé Àìsáyà orí 54 ẹsẹ̀ ìkíní. Àìsáyà orí 54 ẹsẹ̀ ìkíní. Kọrin ìwọ àgàn tí kò bírí o, bú sí orin o, sì ké rara, ìwọ tí kò rọbí rí, nítorí àwọn ọmọ ẹni aláoró pọ̀, wọ́n pọ̀ ju àwọn ọmọ ẹni tí a gbé ní ìyàwó, ni Olúwa wí. Wàyí, ẹ jẹ́ ká mú bíbélì kíkà wá nínú ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní dé ìkeje. Ìwé Genesis orí 21 ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkeje. Olúwa sì bẹ̀ Sárà wò bí ó ti wí. Olúwa sì ṣe fún Sárà bí ó ti sọ. Sárà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan fún Ábúráhámù ní ògbólógbòó ọjọ́ rẹ̀, ní àkókò ìgbà tí Ọlọ́run dá fún. Ábúráhámù sì pe orúkọ ọmọ rẹ̀ tí a bí fún ní Ísákì, ẹni tí Sárà bí fún. Ábúráhámù sì kọ Ísákì ọmọ rẹ̀ nílà nígbà tí ó di ọmọ ìjọ 8, gẹ́gẹ́ bí Olúwa ti fún un ní àṣẹ. Ábúráhámù sì jẹ́ ẹni 100 ọdún nígbà tí a bí Ísákì ọmọ rẹ̀ fún. Sárà sì wí pé, Ọlọ́run pa mí lẹ́rìn, gbogbo ẹni tí ó gbọ́ yóò sì rẹ́rìn pẹ̀lú mi. Ó wí pé, ta ni ìbá wí fún Ábúráhámù pé Sárà yóò fi ọmú fún ọmọ mu? Mo ṣáà bí ọmọ kan fún un ní ògbólógbòó rẹ̀. Wàyí, ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Lánàá mo ṣàlàyé pé Ọlọ́run kò fẹ́ kí o dá wà, ó fẹ́ kí o wà lára ìdílé kan. Nítòótọ́ ọkọ àti aya wọ́n jẹ́ ìdílé kan, ṣùgbọ́n Ọlọ́run kò fẹ́ kí o mọ níbẹ̀ o. Ó fẹ́ kí ọkùnrin àti aya rẹ̀ kí wọ́n so èso, kí àsopọ̀ wọn kí ó mú ọmọ wá. Tí o bá ti ṣe ìgbéyàwó tí o sì ń wojú Olúwa fún èso ti inú, o kú oríire, nítorí ìdádúró ti dópin nínú ayé rẹ. Nínú ìwé Genesis orí 1 ẹsẹ̀ 26 títí dé 28, ó pàṣẹ fún ọ pé kí o bí sí i, kí o sì rẹ̀ sí i. Nínú ìwé Exodus orí 23 títí dé ẹsẹ̀ 26, ó sọ pé kí yóò sí àgàn ní ilẹ̀ náà. Àti nínú ìwé Sámúẹ́lì kínní orí 2 ẹsẹ̀ 5, ó ṣèlérí pé àgàn yóò bímọ 7. O lè máa sọ pé, Ọlọ́run, ohun gbogbo tí mo fẹ́ ni ọmọ kan ṣoṣo. Ó dára o, ṣáà mọ̀ pé o lè bí ọmọ púpọ̀ bí o bá ṣe fẹ́. Ibi tí o bá yàn láti dé dúró, ìyẹn wà ní ọwọ́ rẹ. Ní àwọn ọdún sẹ́yìn, a ṣe ètò kan ní ìlú kan tí à ń pè ní Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn ní Nàìjíríà. Arábìnrin kan tí ó ti yàgàn fún nǹkan bí ọdún 12 wà níbẹ̀. Ó sì béèrè pé kí a gbàdúrà fún òun nígbà tí àwọn ẹbí ọkọ rẹ̀ ti ṣèlérí láti lé e jáde kúrò nínú ilé ọkọ rẹ̀ láàárín ọdún kan tí kò bá bímọ. Mo gbàdúrà fún un, ó sì lọ. Ní ọdún tó tẹ̀lé, à ń ṣe ètò mìíràn ní ibòmíràn. Àwọn ènìyàn wọ́n tò lórí ìlà tó gùn tí wọ́n fẹ́ kí n gbàdúrà fún wọn. Èmi kò tilẹ̀ mọ̀ pé obìnrin náà wà níbẹ̀ pẹ̀lú wọn. Nígbà tí ó kan àkókò tirẹ̀, ó ṣáà la ẹnu rẹ̀. Ó la ẹnu rẹ̀ kó lè sọ̀rọ̀, ṣùgbọ́n kò sọ̀rọ̀, kò sọ ohunkóhun. Lẹ́yìn ọ̀rẹyìn, ọ̀rọ̀ kan ṣoṣo tó ti ẹnu rẹ̀ jáde ni pé, Jésù. Nígbà tí ó padà lè sọ̀rọ̀, ó sọ pé òun ni ẹni tó yàgàn ní ọdún tó kọjá tí mo gbàdúrà fún òun. Ìgbà yẹn ni mo wá mọ̀ pé kò ní lè sọ̀rọ̀ tẹ́lẹ̀ nítorí inú rẹ̀ ti dùn jù. Nítorí wàyí
ó ti bí ìbejì tí ó gbé àwọn méjèèjì ní ọwọ́ rẹ̀ méjèèjì. Olùfẹ́, Ọlọ́run kórìíra onírúurú ìyàgàn nítorí ó lòdì sí àṣẹ rẹ̀ láti máa bí sí àti láti máa rẹ̀ sí. Nínú ìwé Genesis orí ìkíní ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n títí dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Tí o bá ní ìrírí ìyàgàn ní ti ìgbéyàwó, èso ti inú, ohun ìní àti ọ̀pọ̀lọpọ̀ tàbí èyíkéyìí ẹ̀ka ayé rẹ, mo gbàdúrà pé Ọlọ́run yóò mú ọ kọrin fún ayọ̀ nítorí ọ̀pọ̀ yanturu rẹ̀ nínú àwọn ẹ̀ka ayé rẹ wọ́n ní orúkọ Jésù. Bákan náà, tí o bá ń ka ìwé olójoojúmọ́ yìí lónìí tí o sì ń dúró de èso ti inú ní orúkọ tí ó ju gbogbo orúkọ lọ, a ó sí ọ nínú o. Ìwọ yóò sì gbé àwọn ọmọ rẹ ní orúkọ Jésù. Àmín. Kókó ìṣe: kọrin fún ayọ̀ nítorí Ọlọ́run kò dá ọ láti yàgàn bí kò ṣe láti bí sí i kí o sì rẹ̀ sí i. Ìjà sọ pé bàbá mi, bàbá mi, Ọlọ́run gbogbo àwọn tí ó ń retí èso inú láti ọ̀dọ̀ rẹ̀, Olúwa ẹ bá wa ṣàánú fún wọn kí ẹ ṣí wọn nínú. Ẹ fún wọn ní ọmọ rere. Ẹ fún wọn ní ọmọ rere kí ẹ yọ̀ǹda ọmọ fún wọn. Kí ẹ mú ìyàgàn kúrò nínú ayé wọn. Àwọn tí wọ́n sì ti bí kí ọmọ wọn kí ó má ṣe yàn kú o. Kí gbogbo ògo kí ó jẹ́ ti ẹ̀yin Ọlọ́run. A dúpẹ́ nítorí tí ẹ ti gbé Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.